gbogbo àwọn nǹkan tẹ́ ń ràjẹ yìí ǹjẹ́ tẹ́ ẹ lè sọ ibi tó ti ṣẹ̀ wá ó máa dáa kẹ́kọ̀ọ́ bínú kò nílùú Yorùbá ẹ kóra yín papọ̀ gbogbo ẹ̀yàn alákatakítì ẹ kóra yín papọ̀ ẹ máa lọ Saudi nítorí pé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe lákọ̀ọ́kọ́ ẹ lè pa ní tí ń jẹ́ ìṣẹ̀ṣe rẹ lẹ́lẹ́kejì gbogbo tẹ́ ń jẹ tẹ́ ń mu tẹ́ ń wọ̀ tẹ́ ń lò ó ń wá látọwọ́ oríṣiríṣi ẹ mọ ẹ rí pàdé ní ẹ lọ́pọ̀lọ́ ẹ̀dẹ́ láǹfà yìí Mufti ti ìlú Ìwó kámẹ́rà tó dúró tí tó sọ̀rọ̀ tó ń gbó fatafata yẹn àwọn wo náà ṣe abẹ́gbọ́ ẹ̀yin mùsùlùmí yẹn ẹ wà para yín pọ̀ lẹ́yìn alákatakítí inú wọn yẹn ẹ para yín pọ̀ ẹ kóra yín jọ ẹ wà gba ìlú Saudi lọ ẹ lọ jókòó síbẹ̀ so nínú ilẹ̀ Yorùbá tá a fi ń sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá kò sí ẹni tó bí kò sí ibi tẹ́tìlì lọ mú history yẹn wá pé nígbà báyìí o mùsùlùmí ni wọ́n sọ ìdílé mùsùlùmí yẹn dẹ̀ ló wá ń tàn ẹ wá para yín mùsùlùmí kò sí nǹkan tó jọ lẹ̀ Yorùbá. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Abẹ́gbọ́n mi bí Mufti ó jáde ó sọ àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ pé mo rí pé kì í ṣe ọmọ Yorùbá nítorí tó o bá jẹ́ Yorùbá tó o mọ tán pè ní Yorùbá àwọn tẹ̀ ń jáde tẹ̀ ń sọ yẹn ní sọ ogun bọ̀ díẹ̀ ogun yẹn dẹ̀ ń bọ̀ díẹ̀ ẹ ń pe ogun sìn ìjọba àpapọ̀ nílùú Nàìjíríà wọ́n fọwọ́ lẹ́rọ̀ wọn wò nítorí pé Muslim ni wọ́n Muslim làwọn náà ṣùgbọ́n jà yín bọ̀ díẹ̀ èyí tó yà mí lẹ́nu fún yín nìyí ẹ jọ̀ọ́ mo fẹ́ bi gbogbo ẹ̀yin mùsùlùmí àgbáyé mo fẹ́ bi yín léèrè kan ìbéèrè kan péré mo fẹ́ bi yín tí mo fẹ́ fi kásẹ̀ ọ̀rọ̀ mi yìí má dẹ̀ fẹ́ bóyá kẹ́ lọ sí comment section ni kẹ́ fún mi ní text message ń bẹ̀ ni o ẹ tí ó bá pè mí o àtiwọ́ tó fẹ́ bú mi o àtiwọ́ tó fẹ́ yìn mi o fún ìbéèrè mi yìí màá fẹ́ kẹ́ lọ sí comment section kẹ́ lọ tẹ àtẹ̀jíṣẹ́ yín síbẹ̀ ìbéèrè mi nìyí ẹ jọ̀ọ́ nílùú Saudi ní Saudi Arabia ǹjẹ́ kò sẹ́sìn níbẹ̀ mo fẹ́ kí gbogbo èèyàn tó bá ń wo fídíò yìí àti ẹni tó sì máa wò ó mo fẹ́ kẹ́ fún mi lésì ọ̀rọ̀ yìí ǹjẹ́ nílùú Saudi Arabia ǹjẹ́ ẹ̀sìn ẹyọ kan ló wà níbẹ̀ bí ṣé kò sẹ́sìn míì ní Saudi ṣé wọn ò ní ẹ̀sìn míì ní gbogbo ibi tá à ń pè ní ilẹ̀ Arab nítorí àwọn tí wọ́n ń pera wọn ní àlùfáà nílùú Nàìjíríà tí wọ́n bí pàápàá jùlọ nílẹ̀ Yorùbá wọ́n hùwà bí ẹranko ní ẹ wá torí àtẹnujẹ o máa wá sọ̀rọ̀ náà ìwọ ní Rashidi ò kí ń ṣe ẹgbẹ́ Ọọ̀ni àbàyálà ìyá ẹ̀ fún nǹkan tó sọ yìí Mufti wípé o tiẹ̀ mú ẹnu lọ bá Ọọ̀ni oṣù ká tó ń gbé sórí yẹn ó dà pé o ti bu àlàáfíà tó yẹ kí làǹkàyè fi ṣiṣẹ́ ó ní ọba tí ò bá ti fi tòṣà sílẹ̀ ẹ kó má wá mọ́ṣáláṣí mọ́ ọba tó bá ń lọ mọ́ṣáláṣí gan àyọjú náà ló ń ṣe lóòótọ́ àti òdodo ọba gbogbo ẹ̀sìn òun lọ bá rò mọ́ Àlùkùránì yín tẹ́ ẹ gbé dání pẹ̀lú rọ́ọ̀bẹ̀ ó sọ mọ́rọ̀ náà ó láwọn wo lẹ́ bọ̀wọ̀ fún wàá bọ̀wọ̀ fún ìyá àti bàbá ẹ àti aláṣẹ ìlú tó gbé àti aláṣẹ ìlú wàá bọ̀wọ̀ fún bàbá ẹ àti ìyá ẹ aláṣẹ ìlú ẹ òun àwọn aláṣẹ ọba wàá wá bọ̀wọ̀ fún ọ̀gá tó bá kọ́ ẹ ń ṣẹ́ gẹ́gẹ́ bí wọ́n Mufti bó ṣe jẹ́ àfà ọmọ tó bá kọ́ṣẹ́ lábẹ́ ẹ ó gbọ́dọ̀ bọ̀wọ̀ fún ẹ bẹ́ẹ̀ ni wọ́n náà tó jẹ́ àfà wo ló fẹ́ jẹ́ tó ní bọ̀wọ̀ fún ọba ìlú tí ò bá jẹ́ pé n tí àwọn bàbá wa sọ̀rọ̀ àwọn dà tálàfà tani imam ó wá ní ọba tí ò mọ̀ pé Ọlọ́run wà so Ọlọ́run wá rán wọ́n ṣẹ́ pé kó wá gbèjà òun ẹ sọ̀rọ̀ bí ẹni tí ò tẹ̀ sí nǹkan kan lágbárí ẹ̀ ẹ̀sìn mùsùlùmí kò sálàáfíà bẹ́ẹ̀ torí pé mo rí bẹ́ẹ̀ bára ń sọ sọ̀rọ̀ kò sí àlàáfíà ẹyọ kan nínú ẹ̀sìn mùsùlùmí tó bá jẹ́ pé àlàáfíà bá wà ẹ̀ ní máa bára yín jà àwọn kan náà jáde nígbà kan ẹnìkan ẹlẹ́bọ ẹnìkan níṣẹ̀gbẹ́ ẹnìkan ní kinní kan wọ́n ìjà yẹn lọ sáà ìyẹn tó ti pamọ́ sí sẹ́gbẹ́ kan àwọn tó ń ṣẹ̀ṣẹ̀ ṣe ẹlò yẹn sáà ẹ tó wá bọ́ sórí ọba àbàyáláyà ẹ̀ pé ó tiẹ̀ dárúkọ Ọọ̀ni Mufti àbàyáláyà ẹ̀ gbogbo ẹ tó dàgbà jù nílùú Ìwó ó bàyá yín ọmọ san yín ló kókó bá ẹ̀yin ìyá bàbá ẹ̀ ẹ tó dúró lórí ẹbí abàpẹ́ ẹ tó jẹ́ olórí ní ìlú Ìwó abàyáláyà ẹ̀ pẹ̀lú gbólóhùn tó jáde lẹ́nu ẹ̀yẹn tí ààrí onílànkàyẹ ẹyọ kan láti ìlú Ìwó tó tẹ̀ lè jáde kọ́ṣọ̀t ẹ̀mẹ̀ ọ̀
nígbà tó jẹ́ pé ẹ tẹ́ ẹ pè lọ́ba ń bẹ̀ rádaràdí dání bá kiri ìwọ mufti yìí àfàìmọ̀ kí wọ́n máa mú gbáná nítorí pé òun yin ọba yín pẹ̀lú wérewère tó ń ṣe pẹ̀lú bó ṣe mú gbáná ìkiri tó ó jáde kó sọ̀rọ̀ kó kàn dẹ́ẹ̀mọ̀ pẹ̀lú nǹkan tó ṣe ó máa wà lórí ayélujára káàkiri mi ìfẹ́ post ẹni fídíò ní bá post ẹ̀ sí ìbá kórè mufti ibi tí ó yá wèrè dé ọba ẹ tó ń pọ́n léyìn tó sọ pé ó mọ lọ́hùn yẹn pẹ̀lú gbáná tó mú kiri ẹjọ́ ẹ tó lọ kí tẹ̀lé fẹ́ sọ lé Yorùbá dànù torí àtẹnudẹ yín torí pé ẹ yọlẹ mufti gbogbo ẹnu mo fi sọ fún ẹ ọ̀lẹ olè òun ni ẹ alápámá ṣiṣẹ́ ọ̀lẹ ògbàtẹnẹlẹni ni yín ẹ wà pé láyé láfa ẹ jọ ojú sí nìkan ẹ máa pè láyé láfa ẹ máa lẹ́yìn ṣiṣẹ́ àfa ẹ jáde kẹ́ ṣiṣẹ́ kápẹ́ńtà wà bẹ́ẹ̀ fọ́níṣọ́ wà bẹ́ẹ̀ o ò lọ ṣe bábà o ò ṣe mẹkáníìkì o ò ṣe rìwáyà mo lè jẹ́ skul ló máa gbà lọ́kọ́ lórí di ẹnjìníà àbí orí di kankan kó tẹ̀ jáde kó o fi máa ṣiṣẹ́ jẹun ẹ wá jókòó ṣe orí ibú ẹ wà lẹ́yìn ṣiṣẹ́ àfa mufti mo tó sọ lẹ́ẹ̀kan sí pé ẹni tó dàgbà jù nínú Ìwó abàyálàyà abùpẹ́ béèdì mi nígbà tí ìwọ bẹ́ẹ̀ mẹ́rin tó lágbárí ẹbí ìbàṣẹ́ àyẹn tó lè dárúkọ Ọ̀ọ̀ni ó tún wá lórí láyà mufti ó wá ń sọ pé olórí ibú lọba tí ò bá pa ẹbọ rẹ àbà ẹ̀yin Ìwó ẹ ti wàhálà ìlú Ìwó ti ń parun ìlú Ìwó ẹ ti ń parun ó kó parun lẹ́wà ẹ wo àwọn ìlú tẹ́ owó káàkiri yìí táwa ń sáwá táwọn ẹbí yín sáwá táwọn èèyàn yín sáwá yìí gbogbo tẹ́yìn gbìn sọ́kàn tí ẹ lè fi ṣoríire tí ẹ lè fi ṣe ìgbéga fún lu yín tó jẹ́ pé ìlànà ẹ̀sìn oṣù ká burúkú tẹ́ ń gbé sórí Kùránì lẹ́yìn gbé kiri ṣùgbọ́n àwọn ń ṣe nǹkan ríbiríbi wọ́n fi ń tẹ̀síwájú ẹ̀yin gbé Kùránì sọ́wọ́ àwọn kan gbé Báíbù sọ́wọ́ ẹ wá mú nǹkan yìí ẹ wá fi ń bayé jẹ́ ẹ fi ń dayé rú lórí àtẹnujẹ yín nobody tó fọ́ọ̀sì èèyàn wá sí inú ìṣẹ̀ṣe o mo rí alàgbàjọ kan tó jáde fún brother mi mọ àgbàgbọ́ orúkọ ẹ̀ tó kọ orílẹ̀-èdè ọjọ́ mẹ́ta tó lò fún lọ́jọ́ méje gbogbo ìṣe ń wù abẹ́ tí máa káyè kúrú báyìí mufti ìwọ wá lanu lágbárí ẹ o wá sọ fún àwọn ọba wípé ọba òfowónu ẹ̀yin mùsùlùmí ẹ gbọ́dọ̀ dáàfin wọn mọ́ nítorí pé kí ni o wọn ò kí ń ṣe mùsùlùmí wá jẹ́ kí n wá rán ẹ létí kò sí ẹni tó ń jẹ́ mùsùlùmí nílẹ̀ Yorùbá tó ń bí tó jẹ́ pé mùsùlùmí lórúkọ ẹ̀ tó jẹ́ pé nígbà tó máa sọ lórúkọ wọn pè ní mùsùlùmí kò sí nílẹ̀ Yorùbá ní ilẹ̀ káàárọ̀ oòjíire ọba aláṣẹ àwọn aláyélúwà àwọn náà kó àṣẹ ilẹ̀ Yorùbá lé lọ́wọ́ tí wọ́n darí ẹ̀ abẹ́gbọ́ ẹ̀yin mùsùlùmí yẹn ẹ wà para yín pọ̀ lẹ́yìn alákatakítí inú wọn yẹn ẹ para yín pọ̀ ẹ kóra yín jọ ẹ wà gba ìlú Saudi lọ ẹ lọ jókòó síbẹ̀ bí orin Saheed Òṣùpá ni ó ní tó bá bọ́ lọ́wọ́ bá bínú ó ní kò mọ̀ pé wàá bínú kúrò bóyá kò bínú kúrò láyé kó gbọ̀rún lọ àbí kẹ́kọ̀ọ́ wà gbígbà lọ bóyá máa fẹ́fẹ́ torí pé ayé àti ọ̀run Elédùmarè ló ní. So nínú ilẹ̀ Yorùbá tá a ti ń sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá kò sí ẹni tó bí kò sí ibi tẹ́tìlì lọ mú history yẹn wá pé nígbà báyìí o mùsùlùmí ni o ni wọ́n sọ ìdílé mùsùlùmí yẹn dẹ̀ ló wá ń tàn ẹ wá pé ayé mùsùlùmí kò sí nǹkan tó jọ lẹ̀ Yorùbá. tẹ́ bá wo ìdílé nílẹ̀ Yorùbá ẹ rí ìdílé Ọ̀ṣúngbèmí ìdílé Ọ̀ṣun ẹ rí ìdílé Ògún ẹ rí ìdílé Ṣàngó ẹ rí ìdílé Ọya ẹ rí ìdílé Ọbàtálá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tí wọ́n jẹ́ ti Yorùbá nìyẹn ṣé wá rí pé bóyá wá ní agbára kan tẹ́ ẹ fẹ́ fi pa nǹkan yẹn run ó sì ẹ ní agbára ẹ̀ ṣùgbọ́n ó jẹ́ pé àwọn bàbá wa ní sùúrù lọ́pọ̀lọpọ̀ wọn kì í ṣe wèrè bíi tiyín òun ló jẹ́ pé gbogbo tẹ́ ń ṣe láti bíi kì í sọ pé láti bíi 50 60 70 years back nǹkan ẹ̀ṣẹ̀ ẹ wá ń rí èsì àbọ̀ ẹ̀ṣẹ̀ wá ń dé sìn àwọn bàbá wa ti sọ̀rọ̀ tán Yorùbá ní ọ̀rọ̀ wọ́n ní àṣà àti ìṣe wọ́n ní bí wọ́n bá lọ lógún ọdún ọjọ́ kan olùtọ́ adé òótọ́ yẹn ló dé ní gbogbo yín gbọ̀n kiri tẹ̀ ń sá kiri nítorí pé ẹ rí pé ibi tẹ́ ẹ ti ń jẹun ibẹ̀ ti ń dí àwọn èèyàn ti ń gbọ́n àwọn tẹ́ ẹ ń tàn dó ìyàwó tẹ́ ẹ tàn dó tẹ́ ẹ gbowó lọ́wọ́ ẹ ṣe ìtajà fún ẹ ṣe ilé fún ẹ ṣe tọ̀hún fún tẹ́ ẹ dọ́gbọ́n gbowó lọ́wọ́ wọn wọ́n ti lajú ojú wọn tẹ là wọn kò sí yín lọ́wọ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ yóò rún jẹjẹ mọ́ bíi ti tẹ́lẹ̀ ìjọ òun ló jẹ́ pé lónìí lóde òní sìn àwọn àǹfààní bá bí wọ́n gé orí wọ́n gé apá wọ́n gé itan wọ́n gé ẹsẹ̀ wọ́n gé ìka wọ́n ta pàtì èèyàn ẹ̀yin lẹ́pọ̀ jù ń bẹ̀ nítorí pé àwọn èèyàn ti gbọ́n lákàyè àwọn èèyàn ti ń ṣí mufti lákàyè àwọn èèyàn ti jí wọn fọ́ọ̀lù sọ́wọ́ ẹ̀yìn àǹfà mọ́ àti àwọn wòlíì àwọn náà ti ń jára wọn wọ́n ti ń mọ̀ pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ tán ni ẹ lọ sí Amẹ́ríkà ẹnikẹ́ni kan jáde kó lóun àǹfà
ẹ lọ sí London kẹ́nìkan jáde kó lóhun àfà, ẹ lọ sílùú Saudi gangan tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí kéèyàn kan jáde kó ní iṣẹ́ àfà lòun ṣe. ẹ ti tan Yorùbá jìnnà ṣùgbọ́n kálukú ti jí. ẹ mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìntẹ́fín tó wá jẹ ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe instead tí ọmọ wọn máa fi lọ sí ilé ìwé ilé kéwú ni wọ́n tì wọ́n sí, instead tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ oníṣẹ̀ṣe ní kí n sọ pé ní nǹkan bíi 30-40 years back instead tí àwọn oníṣẹ̀ṣe máa fi rán ọmọ wọn wé èyí tó pọ̀ jù ilé kéwú náà tì wọ́n sí. bí bàbá tó bí mi ó jẹ́ kó yé mi pé tí mi ìbá ti lọ lé kéwú òun ò ní kankan tó ń fẹ́ gbé mi ṣe láyé mi, mo kọ́ṣẹ́ kò sí freedom fún mi, ó ní ilé kéwú yẹn ni kí n padà sí nítorí àwọn ẹ̀tàn ń tẹ̀ ń gbé fún wọn, àwọn irọ́ tẹ̀ ń pa fún wọn làwọn nígbàgbọ́ nínú ẹ̀ tó ń bìlífù nínú ẹ̀ pé dandan ọmọ àwọn gbọ́dọ̀ kéwú, wọn rán ọmọ léèwé ilé kéwú ni wọ́n rán ọmọ. ṣùgbọ́n Elédùmarè ti wá dá wa padà, ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ń sìn ẹ rí tó jẹ́ PhD èyí tó jẹ́ masters èyí tó ó kálukú wọn náà kàwé, so wọ́n ẹ̀ láti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọn ò mọ̀ pa nǹkan yìí òun nínú fi ń bí yín. eléyìí ló jẹ́ kẹ́ ẹ máa jápá mọ́nú kẹ́ ẹ wá wí pé àfilá ẹ bá oníṣẹ̀ṣe kan lẹ̀ ẹ dóná ṣé tipátipá lèèyàn fi ń ṣe nǹkan ni, ṣé tiẹ̀ kí n ṣe tèmi, ṣé ti tiẹ̀ láàyè ara ẹ, fi mí sílẹ̀ jẹ́ kí n ṣe tèmi. Mufti fídíò tó ṣe tó ń brad yìí mo fi àkókò yìí sọ fún ìjọba àpapọ̀ ní Nàìjíríà, mo dẹ̀ pé àkíyèsí àwọn gómìnà ní South West kọ́ pé nǹkan bá yín sọ̀rọ̀ torí ní tẹ́ ẹ dọ́gbọ́n bábọ̀ díẹ̀díẹ̀ yìí adé ogun kọjú sí mi kọjú sí ẹlẹ́ Yorùbá. ẹ̀yin tẹ́ ẹ jẹ́ gómìnà ẹ jáde ẹ pàṣẹ nílùú kankan ẹnikẹ́ni ò gbọ́dọ̀ jà torí ẹ̀sìn bó ṣe wà lù yìí nìyẹn. oró ètí Mufti sọ yìí tó bá jẹ́ bíbá ló ti wá ṣe irú ẹ̀ á ti bára ẹnu godo tó wá ti sọ ẹsẹ̀ wọn kò sí jà ìsìn bíi òun ló ṣe ń yà mí lẹ́nu fún àwọn kan tí wọ́n wà ní òkè òkun bíi wèrè tó lóhun ẹran lọ́mọ. ariwo tó ń pa tó ń ta fàá sílé yẹn ẹ jẹ́ kóun ṣe láàrin ìṣẹ́jú 5 kó dánwò kọ́ rí nílùú tó wà yẹn ẹ̀wọ̀n ló ń lọ. ẹ wá wo àní iye tó wá yà mí lẹ́nu jù ní ìlú Israeli tí Jésù ti wá ta gbà sórí nílùú tiwa wọ́n pa á láṣẹ wípé wọn ò gbọ́dọ̀ gbọ́ in Jesus name. ẹ lọ sórí Google kẹ́ lọ wò ó, ẹ gbọ́dọ̀ pariwo orúkọ Jésù nìkan nílùú Israeli lénìí. kí ló dé tó jẹ́ pé nǹkan nìkan la wà mórí àgbà kan nìkan àwọn àgbà sódì. ìbéèrè mi yẹn mo ì tún béèrè lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá tó jẹ́ mùsùlùmí pátá látòkè délẹ̀ wípé ǹjẹ́ sọ fún mi ṣé ẹ̀sìn mùsùlùmí nìkan ni wọ́n ń sin ìlú Saudi? tó bá wá jẹ́ pé kì í ṣe ẹ̀sìn mùsùlùmí nìkan tí ẹ̀sìn míì wà ní Saudi á jẹ́ pé gbogbo ẹ̀yin àǹfà alákatakítí ilẹ̀ Yorùbá tẹ́ ń pariwo ẹbọ á jẹ́ pé ayé yín bàjẹ́, á jẹ́ pé ẹ tàpá sí ọ̀run yín, á jẹ́ pé ìgbésí ayé yín ti dàrú. tó bá ti jẹ́ pé nílùú Saudi o torí gbogbo ara nígbàgbọ́ pé ibi tí wọ́n ti bí Ànábì Muhammad sallallahu alaihi wasallam ìlú Saudi ni. tó bá wá já sí pé ìlú Saudi yẹn o ẹ̀sìn ẹyọkan ló wà ń bẹ̀ á jẹ́ pé ẹ free, ṣùgbọ́n tó bá já sí pé nílùú Saudi yẹn ẹ̀sìn tó wà ń bẹ̀ a lè ka ẹ̀sìn 2-3 á jẹ́ pé wèrè ṣe yín gbogbo ẹ̀yin àfáà ilẹ̀ Yorùbá. mi ò fẹ́ mọ̀ àtẹ́jọ́ kéré àtó dàgbà nù yín tẹ́ jẹ́ alákatakítí yìí á jẹ́ pé wèrè lẹ́ ṣe níwọ̀nba ìgbà tó bá ti jẹ́ pé ẹ̀sìn míì ó wà ní Saudi. mo fẹ́ kẹ́ lọ sí comment section mi ẹ lọ tẹ̀ síbẹ̀ èyí tó bá dáyàn lójú lèèyàn sọ̀rọ̀ lé lórí. èyí tí mo sọ yìí èyí tí mo rí tó sì dá mi lójú ni wípé kì í ṣe ẹ̀sìn ẹyọ kan ló wà ní Saudi. mi ò dẹ̀ tí ì rí fídíò kan kí n rí ẹnìkan tó jẹ́ mùsùlùmí nílùú Saudi tó jáde tó bú ẹlẹ́sìn míì. mi ì tí ì rí èèyàn kan nílùú Saudi tó jáde tó sọ pé kán pa ẹ̀sìn kan rẹ́. tó bá ti wá jẹ́ bẹ́ẹ̀ gbogbo èyí tẹ́ fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ tẹ́ ń pè láyé láàfà tẹ́ fi ọ̀rọ̀ ẹnu yín tẹ́ fi ń da ìlú rú Elédùmarè á bá yín jẹ́ láti ayé dọ̀run. atẹnujẹ òun ló ṣe yín dórí ọba wèrè tẹ́ gbé kiri tẹ́ sọ pé Rashidi torí mi mọ́ lọ́ba Rashidi lọ sí Saudi, Rashidi kàwé díẹ̀ ó gbé Canada bì gbogbo wèrè òsínwé tó ń bá kiri yẹn ìdí ó wà nílùú bíbá yín látò máa kó bí kò rí ẹ̀kọ́ kan àbí kejì kọ́ kò sọ pé kó má darapọ̀ mọ́ yín torí ọ̀nà àti jẹ yín ọ̀nà àti mú yín. ọba olúbárà ṣe lè ṣe mọ́lẹ̀ Yorùbá nítorí pé wọ́n ti rí kó ti tàpá síbi tó ti ṣẹ̀ wá. Al-Qur'an dẹ̀ ní ẹni tí okùn bá tọwọ́ ìjà á jẹ ìyà lárí á jẹ lọ́run. gbogbo ẹ̀yin àǹfà tẹ́ wá ń pariwo lórí social media tẹ́ ń pariwo lórí íńtánẹ́ẹ̀tì lórí kíní ẹ jẹ́ bí yín léèrè ṣé okùn ẹbí kọ́lẹ̀ yìí ń já? ǹjẹ́ tẹ̀lé ọ̀rọ̀ tó Al-Qur'an tẹ́ gbé dání ǹjẹ́ tẹ̀lé ọ̀rọ̀ tó sọ? ẹ tẹ̀lé ọ̀rọ̀ Al-Qur'an náà wọ yín òṣì lẹ́ ń bá kiri àti jẹ yín tó jẹ́ kẹ́ mú òótọ́ kẹ́ yí dàsí kòtò kẹ́ gbọ́ yẹ̀pẹ̀ bó lórí ẹ fẹsẹ̀ ẹlẹ́sìn ilẹ̀ ẹ ṣe ti yín. Mufti Olúwo Mufti ti ìlú Ìwó
ó ní làákàyè o mi sọ́rí láti sọ ọpọlọ ẹ̀ mo rí pé ó dúdú òfúfú kò sí fúnfẹ́ yọkàn ní ọpọlọ tó ní lórí tó lè máa sọ fún ọba aládé ó mọ́ tọ́pẹ́ ni aláṣẹ ìkejì òrìṣà tààlà pè lóṣà Elédùmarè tó lọ́dẹ̀ ní àpá ní ẹ̀gbọ́n aláṣẹ ìkejì òrìṣà yẹn Elédùmarè là ń pè lóṣà tí làákàyè yóò bá sọ fún yín nítorí pé lẹ́yìn Elédùmarè ọba lùkù bẹ́ẹ̀ yan gómìnà kan lé ní tó bá wùwà kan yóò lọ ọdún mẹ́rin náà ni ó wá pẹ́jù lọ́dún mẹ́jọ ọba wà bẹ́ẹ̀ yóò padà bá dẹni yẹpẹrẹ àjọ̀dí bákan ṣùgbọ́n bá ò rí bẹ́ẹ̀ ọjọ́ tó bá ti fi ìyànjọ bá tó ti dé ládé àfi tó bá ṣe tí ò tọ́ àwọn onílẹ̀ lágbára àti yọ fúnra wọn fún ìdílé yìí mufti ti ìlú Ìwó ó gọ̀ ó fẹnu ọra o ẹ̀ẹ́dẹ̀ tẹ̀lé ń tẹ́ gbé dání gbogbo nǹkan tẹ́ ń ṣe lórí ọ̀rọ̀ ẹ̀sìn Islam ẹ̀ ń ṣe sódì ni ẹ̀yin lẹ́ kó pàṣán tẹ́ fi ń na àwọn tó kù ẹ̀yin lẹ́ kó pakẹ́rẹ́ tẹ́ fi ń na àwọn tó kù tó jẹ́ èèyàn gidi ní ẹ̀sìn Islam kò síbi tí ò ti sí èèyàn gidi àwọn nǹkan kan ni máa sọ fún yín tí máa jẹ́ kó yé yín tí làákàyè yóò ṣí sí nínú ilé ẹ̀ mùsùlùmí gbogbo yín kò sẹ́lómi tó ṣẹ̀sìn míì irọ́ ló pa mufti níbi tó ti gbé ẹbí tó ti jáde ẹlẹ́sìn mi wà bẹ́ẹ̀ kẹ́ ló lóògùn ẹ̀ lè rí ṣe lẹ́mi náà tí mo sọ̀rọ̀ yìí ẹlẹ́sìn àbáláyé ni mi oníṣẹ̀ṣe ni mí ṣùgbọ́n mo ní mùsùlùmí rẹpẹtẹ mo máa sọ fún yín gbogbo gbà ṣí fi máa mu ti ìlú Rẹ́mọ ìkan náà ni wá bẹ́ẹ̀ bá ojú mi ẹ̀ ti rójú ẹ̀ bàbá mi ní ẹ̀gbọ́n mi ni kí ni nǹkan tá a wá ń bá kiri kò sí bó ṣe máa rí mo lẹ́gbọ̀n tó jẹ́ pé alice náà ni wàhálà ibi bá délé sìn àjọ tọwọ́ bọnú àwùjẹun ni wọn ò ṣe wèrè bíi tiyín nítorí pé àwọn ò ráàyè pé àwọn fẹ́ fi Islam jẹun àjọ tọwọ́ bọnú àwo kan náà tájọ jẹun wá wò ó kí n tó wá gé fún yín báyìí mufti ǹjẹ́ ó lè jìnnà sí nǹkan tó níṣẹ̀ṣe ṣe pé ó tẹ̀ ní fọwọ́ kan ibi ẹ̀ ti ponú nìyẹn o ibi tẹ́ ti ponú ní gbogbo ẹ̀yìn àfátẹ̀ pé ayé ló ń ṣẹ̀ṣe ẹ̀tẹ́ pé tẹ́ bu oníṣẹ̀ṣe ẹ jẹ́ wá sọ fún yín báyìí mo fẹ́ bi yín léèrè oúnjẹ tẹ́ ń jẹ ta ló ń ṣe ṣé àwọn ìyàwó yín tí ẹ há tẹ́ ti dáadé bá bàbò lórí ṣé àwọn náà fẹ́ lọ sóko lọ ra pápí páwọn fẹ́ dí gàárì òbí yín ṣé àwọn ìyàwó yín tẹ́ ti há sínú ilé tẹ́ ní kó má ṣiṣẹ́ àwọn náà lọ sóko tó lọ gbin iṣu tó wá fún yín lé ìbéèrè ni o mufti ọ̀dẹ̀ olómẹnu òponú gbogbo yín ẹ jáde ẹ ra pure water mu ẹ jáde ẹ ra bottle water mu ẹ jáde ẹ ro jẹjẹ bẹ́ẹ̀ bára yìí tí wọ́n ti sè ẹ máa ra èyí tó jẹ́ rọ̀ gbogbo àwọn nǹkan tẹ́ ń ràjẹ yìí ǹjẹ́ tẹ́ ẹ lè sọ ibi tó ti ṣẹ̀ wá ó máa dáa kẹ́ ẹ kó bínú kò nílùú Yorùbá ẹ kóra yín papọ̀ gbogbo ẹ̀yàn alákatakítì ẹ kóra yín papọ̀ ẹ máa lọ Saudi nítorí pé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe lákọ̀ọ́kọ́ ẹ lè pa ní tí ń jẹ́ ìṣẹ̀ṣe rẹ lẹ́lẹ́kejì gbogbo tẹ́ ń jẹ tẹ́ ń mu tẹ́ ń wọ̀ tẹ́ ń lò ó wá látọwọ́ oníṣẹ̀ṣe ẹ mọ̀ ẹ rí pàrìdì ní ẹ lọ́pọlọ ẹni láǹkà yìí ọ̀rọ̀ ni Elédùmarè fún wa lẹ̀ Yorùbá ni a ní lọ́pọ̀lọpọ̀ tó pọ̀ ẹ̀bùn ní bó kálukú ṣe ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹgbẹ́sìn dání tẹ́ fẹ̀sìn jẹun ẹ̀yin lẹ ya ẹlẹ́sìn tẹ́ ìṣẹ̀sìn kiri ẹ̀yin lẹ takò ọ̀rọ̀ ìṣẹ̀ṣe ẹni tí ń jẹ́ ìṣẹ̀ṣe nǹkan máa kì í síbẹ̀ ẹ̀ mọ́ ni o nǹkan kì í sínú ìṣẹ̀ṣe nǹkan pè ní ìṣẹ̀ṣe nǹkan kì í síbẹ̀ fẹ́ni tó bá súnmọ́ ìṣẹ̀ṣe tó bá mọ̀ ọ́ Bíbélì sọ díẹ̀ nípa ẹ̀ bọ̀tí díẹ̀ ni Kùránì sọ díẹ̀ nípa ẹ̀ díẹ̀ ni fún ìdílé yìí Mufti àti Rasheed àti àfa yìí mo gbà gbórúkọ ẹ̀ lọ́dún gbogbo yẹn àfa pàápàá gan pàápàá àti bàbá Muideen Bello ẹ lọ jẹ́ kára yín sinmi ẹ jẹ́ kára yín sinmi àwọn èèyàn ti gbọ́n èèyàn lè kírun kò ní mínì ilé ayé ló mọ ẹ lè kírun mo lè dìde ibi tí mo wà ẹsẹ̀ kí n gba mọ́ṣáláṣí lọ́wọ́ lélé ni máa kírun máa jáde kò disturb mi nínú ìṣẹ̀ṣe mi bàbá jáde mọ́ kèfèrí ọjọ́ ti lọ lórí ètò yìí nígbà tí bàbá wá sílùú Ṣàgámù lọ́dún kan tó ń wà sópin kọ́ lọ́ máa ti gbogbo ṣàlùlẹ̀ abẹ́gbọ́ àwọn tó ránṣẹ́ tó fẹ́ gbé nǹkan yẹn wọ̀ lọ́dún náà lọ́hùn nǹkan ṣe wọ́n nǹkan má ṣe wọ́n ọ̀rọ̀ tí mo sọ yẹn tó bá rántí nǹkan má ṣe wọ́n mo ń sọ̀rọ̀ etí nǹkan má ṣe wọ́n lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ó yọ kí lẹ́yìn lọ́sàn-án gan ẹlòmíì bó lẹ́nu nígbà tó da orógbó náà lù kí lẹ̀ ń wí
tí ń ṣe ń sìn torí pé ẹ ti mú gbogbo ẹ ti ta ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n láàyè tí yín ni o láàyè tí yín èmi tí mo sọ̀rọ̀ yìí mo gbàgbọ́ nínú Elédùmarè bí tó jẹ́ pé kò sí tí ní ìṣà ìlè rán láti bẹ Ọlọ́run mo lè rán ànábì láti bẹ Ọlọ́run bí n bá ṣe rán ànábì máa rán Ògún bí n bá ṣe rán Ògún máa rán Ọya máa rán Ọbàtálá máa rán Èṣù láàlú ògiri kò láàárọ̀ ọmọ bàtẹ́jẹ́ látọ́pa máa rán Ọ̀ṣun ṣẹ̀gẹ̀ṣẹ̀ olóyè àyàn awẹ́dẹ́ kó tó wẹ̀ mọ́ máa rán Jésù kò sí tí ní ìlè rán bẹ Elédùmarè nítorí pé tẹ́ bá wo nú ọ̀rọ̀ Ọlọ́run náà Àlùkùránì gan apá ó ní tó bá nígbàgbọ́ pé mi Elédùmarè wà lóòótọ́ àti òdodo tó bá bu yẹ̀pẹ̀ lẹ̀ tó bá pè mí látara yẹ̀pẹ̀ máa dá ẹ lóhùn tó bá kọjú sí igi tó pè Ọlọ́run látara igi yẹn á dá ẹ lóhùn ṣùgbọ́n ilẹ̀ wa mú gbogbo ẹ̀ sọ́ di ẹ̀tàn ẹ wo ó ṣe Islam kò ní kó wọjọba ọ̀run ó ṣe Christian kò ní kó wọjọba ọ̀run ó wá jẹ́ babaláwo àbójú oníṣègùn àbójú ẹlẹ́sìn kan àbáláyé kò ní kó wọ náà iṣẹ́ ọwọ́ ẹ̀ òun ló máa gbẹ́ débi tó máa dé ìwà tó wù sọmọlàkejì ẹ òun ló máa yọ ẹ́ ń bẹ̀ lọ́jọ́ náà lọ́hùn bá Kùránì tẹ̀júwe fún wa pé irun kíkí ká lè rí ọmọ kí wàá nù sàárè ni Àlùkùránì ló sọ èmi kọ́ fún ìdílé yìí ẹ yé tan àwọn èèyàn jẹ mọ́ ẹ jẹ́ kó kálukú ṣe ẹ̀sìn tó bá wù ú níwọ̀n mufti tó ń sọ̀rọ̀ yìí mo lè bá bẹ́ẹ̀ tẹ̀ tó bá yá ọmọ ẹ̀ ó máa padà ọmọ di kìrìsìtẹ́nì tó ní rí nǹkan ṣe sí tó bá bímọ obìnrin ó yìí máa lọ fẹ́ kìrìsìtẹ́nì tó máa di kìrìsìtẹ́nì ọmọ obìnrin ó yìí lọ fẹ́ lẹ́sìn kan àbáláyé tó rẹ̀ sí nǹkan tó máa ṣe kí ló dé tẹ̀ wù àbẹ́ tọpọlọ yìí tó yòrò ẹ kí rí yàn bá yín sọ̀rọ̀ ni ètò wa sọ pé wọn bá tiẹ̀ náà wá ṣẹ̀sìn kiri lórí social media ẹ̀sìn ló ṣe o Rashidi Olúwo ẹ̀sìn ló ṣe o ẹ̀sìn òun ló ṣe nítorí pé kò sí làkàyè kan nínú gbogbo nǹkan tó ń wù ní wa ẹ̀sìn lásán ni ẹ má bú ìṣẹ̀ṣe mọ́ ẹ má fẹnu ba ìṣẹ̀ṣe mọ́ níwọ̀n bá gbà tẹ́ ẹ bá ń fẹnu ba ìṣẹ̀ṣe ànábì tí ń tẹ̀yìn sìn lẹ́yìn alákatá kí èmi náà bu òun èso fún wọn mufti pé a ba ìyá ńlá ìyá ìpọ́nrẹ́ kan gbá má pọ́gbọ̀n ìyá ńlá ìyá bàbá ńlá bàbá tó bí bàbá yóò bá ń pé òun mẹ́nu o lè sọ pé gbogbo ọba tó wá dárúkọ Ọọ̀ni abàfòrò ẹ bẹ́ẹ̀ ni o ṣe dàbí gbà wàrà yẹn olóyè fi sọ̀rọ̀ lo common sense mufti lo common sense ẹ o lórí tán rò orí òpé o ṣe lanka ìrárá àti rárá o wá fi Rashidi onígbó òfin wé Ọọ̀ni charisma èèyàn lọ ní ìtẹ̀mú tó fẹ́ fi wéra wọn kò tẹ̀ ní orí kankan kò sí ìkankan tó tẹ̀ gbà tó kàn Ọọ̀ni káwátẹ̀ wá gbé wọn kúrò nípò ọba gan àpapẹ kọ́ wà ní normal level gbogbo ọ̀nà ní gbogbo ọ̀nà pápátá charisma ní everything ní ọba kí lórúkọ ẹ̀ Ọọ̀ni ló fi ju Rashidi wọ́n tẹ̀ jìnnà síra ó jìnnà gan Rashidi tó jẹ́ pé ẹrú owó tó dé pálásì kí lórúkọ ọmọ náà lẹ́kọ̀ọ́ tó wo mọ́tò tó ń kájé kú kalẹ̀ ọmọ àjọ bẹ̀rẹ̀ tí ń dàpọ̀ àyà ṣebí torí nǹkan tó ṣe ń ṣẹ̀sìn kiri nìyẹn gbogbo àwọn ẹ̀sìn mélòó ló máa ṣe mélòó kò sí èyí tó lè di pálásì ẹ̀gbọ́n nínú wọn pẹ̀lú orí burúkú tó ṣe káàkiri ọba àfẹsẹ́kùn bí òjò ó wá fi wé Ọọ̀ni mufti ó bá yàrá ya ẹ̀ gbogbo àwọn tó dàgbà jù níran yóò bá yà wọn ẹ máa sọ̀rọ̀ kẹ́ máa ṣe làákàyè gbogbo yìí tẹ̀ wà nínú ẹ̀sìn Islam tẹ̀ pẹ́ra pé Islam bàbá mi dìbò lò nígbà kan òun ló kàn sọ pé ó yẹ kí Nàìjíríà pín ni ó yẹ kí Nàìjíríà pín ṣùgbọ́n gbàgbọ́ tí bàbá gba Ghana must go òun ló tún tójú bọlé kiri fún Tinubu pẹ̀lú ọjọ́ orí wọn yẹn bí bàbá yìí dàgbà tó yẹn ó tójú bọlé kiri tó ń wọ mọ́tò tó rìnrìn bíi 4 hours torí ọ̀rọ̀ òṣèlú kan ó fẹ́ dìbò pẹ̀lú ọjọ́ orí kí náà ti ń wá lówó tẹ́ bá ti kó Ìgbòho náà lọ́rùn ẹ̀yin ilẹ̀ wà sùn fáwọn èèyàn nígboro ẹ̀yin ilẹ̀ máa sọ̀rọ̀ bíi Elédùmarè ẹ̀ máa sọ̀rọ̀ nígbà tẹ́pẹ́ yẹn àtọ́lọ́ ẹjọ́ di ẹjọ́ mu ni ayin ẹ wo part 1 lélẹ̀ fún yín mufti tí n bá tún rí tó jáde wo a máa kẹ́nu bọ̀ ẹ́ bí nǹkan míì gbogbo ẹ̀yin ìjọba ẹ̀yin tẹ́ jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Yorùbá ní South West ẹ má jẹ́ kó dógúnlẹ̀ ẹ pé àwọn wèrè alákatakítí ẹ̀sìn yìí ẹ pé wọ́n sákèsí kó má sì ti ń jẹ́ ariwo pẹ̀lú pé ẹnìkan bú ẹ̀sìn kan kó kálukú jókòó lọ́wọ́ ara ẹ̀ kán já agbẹjẹmọ́wọ́ kán sí mẹ́dọ̀ wọ́n máa torí pé àwọn fẹ́ ṣe ẹ̀sìn kan ẹ̀wọ̀n gbọ́dọ̀ fọ́ọ̀sì ẹlòmíì wọnú ẹ̀sìn ṣé dandan ni ṣé tẹ́ kí n ṣe tèmi ọmọ tí mo bí mi ò lè control ẹ̀ ká tó wá sọ pé mo fẹ́ control ayé mi torí mi bá wà Nàìjíríà náà lọ́mọ ẹ̀kẹ́tẹ̀ pa mí torí màá ti bá ipò bíi orúwọ mufti máa ṣọ́ ibi tó ti ṣe orúwá sí lónà òní kúrò nílùú náà máa ṣọ́ ibi tó ti ṣe orúwá sí pure water lára nínú ẹkún bẹ̀ pure water because tó bá fẹ́ ṣe wá sí ẹ torí ẹ pé ẹni tí mo rí pé ó máa ṣe dáadáa gbà kan ó ti ń darapọ̀ mọ́ yín sìn bóyá ti ń bu lábẹ́lẹ̀ ní bóyá ti fún jà ní
orí Buhari ọmọ Musa mo rí pé ó máa ń ṣe wáṣẹ pẹ̀lú ọpọlọ pípé òun ò kí máa pàtàn wèrè yẹn but ó ti darapọ̀ mọ́ nísìnyí mo rí pé òun náà ó ti ń dáná sí kinní ẹ jẹ́ kó rí i pé ẹ fi ẹ̀sìn ẹlẹ́sìn sílẹ̀ ẹ ṣe wá sí ẹ pé àwọn èèyàn sínú ẹ̀sìn yín kì í ṣe ọ̀rọ̀ ibú ní tó bá mú itẹ́ tí ń bú ẹ̀sẹ̀ lómi wọn á bú yín bẹ́ẹ̀ bá ti ń bú Ṣàngó náà bú ànábì bẹ́ẹ̀ bá ti bú Ọ̀ṣun máa bú yàláyà ànábì ẹ jẹ́ kó rí i pé ẹ̀ṣẹ̀ sí yẹn jẹ́ ká ṣe ti wà ó kálukú ló láyẹ̀ lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ẹ̀yin tẹ́ wò mí lé àtẹ́tọ́ ìmáa wo ètò yìí orúkọ mi ò yí padà ọba Jamiu Fátúnmi ṣe lè mí jẹ́ Elédùmarè wà pẹ̀lú wa o àmì ṣàṣetì àṣetì oníbọ́jọ́ àṣetì òkè bòrùn láṣẹ Elédùmarè àṣetì oníbà gbogbo wa o tọ́jọ́ bá lọ akọrí bòrùn bá yọ àkàtàrí láṣẹ Elédùmarè gbọ́gbọ́rọ́ bá lọ́wọ́ yọjú rí àbàlàmà kẹ́yìn ọ̀tá wa láàrin gba ẹ̀gún onímọ̀ rẹ̀ wo tí ń ṣẹ̀ṣọ́ bó bá ṣe ohun kọ́ta létó àṣìkí ní àbórí wọn. This is Oodua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.